Auzubillahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn tí ẹ pè mí ní ọjọ́ Tuesday 12th of September 2023 lórí ọ̀rọ̀ JAMIU ADEGUNWA látòrí bàbá wa Alhaji Bọ́lájí Akéwúkéwé, Professor Buniamin Banire Alálàyé, Dr. Dahood Ayọ̀délé Àmọ́ Alága, Professor Isiaq Akíntọ́lá tí wọ́n jẹ́ Director fún MURIC, Alhaji wa Isiaq Ayédìran tí wọ́n jẹ́ Chairman wa fún àwọn ní comparative, Imam wa Ustaz Abdulfatai Jagumolu, Ustaz wa Ismail Agbeti, Ustaz wa Abdulgani Manga, Alhaji Barrister Muhammadu Said, Ustaz wa Muhammadu Said Jagumolu II láti Ìlọrin, Ustaz wa Ismail Yusuf Akurede. Ẹ̀yin bàbá ilẹ̀ pè mí ní ọjọ́ 12 ní oṣù kẹsàn-án 2023 láti pẹ̀tù sí aáwọ̀ tó wà láàrin èmi àti JAMIU ADEGUNWA. Inú mi dẹ̀ dùn wípé mo láǹfààní láti bá yín ṣe conference meeting lórí WhatsApp nígbà tí ẹ ní ó ṣe dandan kí a yanjú gbogbo àwọn aáwọ̀ yìí. Pẹ̀lú ògo ti Ọlọ́run, ẹ jẹ́ kó di mímọ̀ fún mi náà wípé ní ọjọ́ Sunday tá máa kọ́kàn before Tuesday tẹ́ pè mí tí í ṣe 10th of September 2023 náà lẹ ti láǹfààní láti bá Adégúnwà sọ̀rọ̀ lórí aáwọ̀ yìí. Ṣùgbọ́n mo fi dá yín lójú nínú ìpàdé tí ẹ bá mi ṣe wípé èmi ò ní wàhálà pẹ̀lú Adégúnwà. Adégúnwà ló gbé àwọn cases tí ò ní ẹsẹ̀ ńlẹ̀ tó sì jẹ́ ayédèrú lọ sí ilé ẹjọ́, torí wípé gbogbo ohun tó ṣe yẹn pátá ọgbọ̀nà ẹ̀bùrú ni, kò kí ń ṣe bó ṣe yẹ kó rìn lórìn. Ṣùgbọ́n mo wá ń ṣàlàyé nínú ìpàdé náà wípé ìpàdé tẹ́ ẹ pè yìí ẹ fẹ́ fi yọ nínú wàhálà ni. Tó bá jẹ́ wípé aáwọ̀ tó wà láàrin wa bá settle, òun ni ẹ bọ́ okùn àjàgà tó wà lọ́rùn ẹ̀ kúrò látara wípé ó ní àwọn kan táwa ń pè wọ́n ní diasporic donors. They are disgruntled elements. Àwọn yẹn ni wọ́n jẹ́ kí Islam ó gbádùn nílẹ̀ Yorùbá. Púpọ̀ nínú wọn wà nílùú òyìnbó. Àwọn ni wọ́n ń ná owó láti da ojú Islam bolẹ̀. Àwọn ni wọ́n ń ná owó láti máa ṣe aburú. Àwọn ni alábòsí aláburú ẹ̀dá tí Ọlọ́run dẹ̀ ti jẹ́ kí àṣírí wọn máa tú. Àwọn aburú àti àbòsí tí wọ́n ṣe pọ̀ tí mi ní láǹfààní àti máa kà jáde síbí. Mo ti sọ káàkiri orí social media tí gbogbo ayé ti rí. Aburú yìí pọ̀ débi wípé àwọn èèyàn tí wọ́n mọ̀ nípa aburú tí wọ́n ń ṣe yìí, wọ́n á fi àdúrà ránṣẹ́ sí wọn. Kódà èpè ni wọ́n ń ṣẹ́ fún wọn, torí wípé àwọn ni wọ́n ń da omi àlàáfíà Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn tá a wá ń sọ yìí kò sí àáfàá kankan nínú wọn. Gbogbo àwọn tá a wá ń sọ yìí kò sí ọmọlúwàbí kankan nínú wọn. Kódà ìtẹ́ fi máa mọ̀ ni pé tẹ́ ẹ bá rí òmíì nínú wọn, yóò máa fi ṣe fáàrí. Kódà nínú wọn ìkan wà tó ní kí gbogbo ayé máa pe oní tìkabọ̀dí. Kódà ó sọ publicly fún gbogbo ayé pé ẹ wo ohun tẹ́ ń wò yìí o, ó sì na ìka jáde báyìí. Ó ní ẹ wo ìka yìí o, òun a máa ti bọ ìdí ìyàwó òun. Allahu Akbar. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn aláburú ìwà pọ̀ tí wọ́n ń ṣe ìbàjẹ́, tí wọ́n ń ṣe aburú. Ayé ti mọ̀ wọ́n, ayé ti rí wọn o. Èyí tí mo wá jẹ́ kí n máa ṣe ọ́díò yìí sẹ́yìn bàbá wa yìí ni wípé mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ yín. Mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi show sense of appreciation wípé mo dúpẹ́ púpọ̀ pẹ̀lú wípé ẹ tiẹ̀ kóra jọ láti pẹ̀tù sááwọ̀ lásìkò yìí. Kì í ṣègbà àkọ́kọ́ nì. Mo wá fẹ́ fi dá yín lójú wípé
ẹ rántí nígbà tí wọ́n kọ́kọ́ pè wá pọ̀ pẹ̀lú èmi àti Jamiu Adégúnwà, nígbà tá a parí ìpàdé, òun náà ló kọ́kọ́ bọ́ síta tó sọ fún gbogbo ayé wípé àwọn tó pè wá papọ̀ alábòsí ni gbogbo wọn lẹ́yìn bàbá wa Dáúdù Àmọ́ Alága. Ó tún wá sọ̀rọ̀ kan, ó ní gbogbo àwọn tó ń pè wá yìí o, wọ́n ti bá Yusuf Adépọ̀jù ṣe ìpàdé kó tó di wípé ìpàdé pípè náà wá wáyé. Eléyìí ni allegation tó fi kẹ̀yìn bàbá yìí. Kódà ó sọ nínú àwọn fídíò ẹ̀ publicly pé bàbá wa Buniamin Banire Alálàyé professor, bàbá tí wọ́n ti ń ṣe comparative bọ̀ látọjọ́ pípẹ́, arákùnrin ó sọ ń bẹ̀ wípé alábòsí ẹ̀dá ni wọ́n tí rẹ́kọ̀dù ẹ̀ sì wà. Mi ò wá láti tún wá dájà sílẹ̀, ṣùgbọ́n gbogbo ẹ̀yin bàbá yìí lẹ ti mọ irú iṣẹ́ aburú tó wà lọ́wọ́ Jamiu Adégúnwà. Bákan náà ni ó ti ń ṣe tó ń dìfèmù gbogbo àwọn èèyàn. Bẹ́ẹ̀ ló ṣe ń bú bàbá wa Gárúbà Akínọlá, bẹ́ẹ̀ ló ń bú Honourable Dr. Abdulhakeem Honourable Yẹ̀pẹ̀. Bẹ́ẹ̀ náà lọ ní bú gbogbo èèyàn. Bó ṣe ń bú gbogbo àwọn èèyàn náà léléyìí tó ń pè wọ́n lórúkọ tí wọ́n jẹ́. Bó ṣe ń bú bàbá wa Gárúbà Akínọlá ló ń bú bàbá wa Mudiru Morikas tó ń pè wọ́n ní olórí burúkú. Bẹ́ẹ̀ lọ ló ṣe dọ́dọ̀ Sheikh Imran Eleha. Mo rántí wípé Professor Isiaq Akíntọ́lá àwọn ni wọ́n tẹ̀lé Jamiu Adégúnwà àti Sheikh Imam Ahmad Abdulrahman National Missioner for Ansarudeen láti lọ bá bẹ̀bẹ̀ lọ́dọ̀ Sheikh Imran Eleha. Bẹ́ẹ̀ lárákùnrin ń bú gbogbo àwọn ènìyàn kó tó di wípé ó wá ṣe sí ọ̀dọ̀ mi náà tó ní mò ń lu àwọn èèyàn ní jìbìtì 2.9 million naira. Ẹ̀yin bàbá mi tí ẹ pè wá, Ọlọ́run bá mi san yín ní ẹ̀san olóore o. Mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín. Mo fi àsìkò yìí bẹ Ọlọ́run kọ́lọ́run kó bá mi san yín ní ẹ̀san olóore. Ní ọjọ́ tẹ̀ ń bá mi sọ̀rọ̀, mo fẹ́ sọ níjọ́ náà lọ́hùn, ṣùgbọ́n kó má dàbí ìgbà tó jẹ́ wípé àṣejù mi pọ̀. Mo fẹ́ ní ìtẹ́ ṣe yìí, tẹ́ ẹ pè wá, tẹ́ ẹ dẹ̀ tún pé Adégúnwà máa padà jáde síta, ó sì máa padà sọ̀rọ̀ sí yín. Àmọ́ ọ̀rọ̀ mi padà wá ṣẹ, ohun tí mo rò padà wá rí bẹ́ẹ̀ nígbà tí Adégúnwà jáde síta. Kò sí èpè tí ò ṣẹ̀tán fún yín. Òun náà ló jẹ́ kí n máa ṣe ọ́díò yìí, mo dẹ̀ tún sẹ̀ǹdí fídíò yìí náà pé kẹ́ ẹ lè rí. Nínú fídíò tó ṣe tó sọ̀rọ̀, ó sọ mbẹ̀ pé gbogbo àwọn tí wọ́n bá pe Malam Yusuf Adépọ̀jù wípé kí gbogbo nǹkan fi yanjú, ó ní kò ní dáa fún wọn. Ó sì ṣẹ́ ìpè náà. Allahu Akbar. Ó wá ní tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ dá sí ọ̀rọ̀, ẹ jẹ́ ó di November lẹ́yìn ìgbà tí court case bá ti kọjá lọ ní October. Mo wá ń fi àsìkò yín rọ ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn, pàápàá jùlọ ẹ̀yin tí ẹ pè mí tí mò ń ṣe ọ́díò yìí sí yín. Ẹ dákun, ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín, Ọlọ́run bá mi lọ́rọ̀ ẹ̀mí yín o. Ẹ dákun nítorí Ọlọ́run, ẹ bá wa ní sùúrù lórí ọ̀rọ̀ Adégúnwà. Ẹ bá wa jáwọ́ lórí ọ̀rọ̀ Adégúnwà. Ẹ dákun nítorí tọlọ́run. Ó ti lérí, ẹ jẹ́ ká wo ìlérí tó fẹ́ ṣe. Ẹ dákun ẹ bá wa ní sùúrù. Ẹ bá wa jáwọ́ lórí ọ̀rọ̀ ẹ̀. Torí wípé kí ni? Yorùbá bọ̀ wọ́n ní ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọdẹ. Kí Adégúnwà má rò wípé èmi ni mò ń wá rán yín pé kẹ́ ẹ wá máa bẹ òun pé bọ́yọ́wọ́ ti tẹ̀ mí. Ọkàn tàwa balẹ̀, a sí lórí àbòsí, a wà lórí òdodo. Ẹni bá ṣàbòsí lọ́kàn ò ní balẹ̀. We don't have skeleton in our cupboards. Ọkàn wa balẹ̀ débi wípé a ṣe àbòsí, àárín àwa àti Ọlọ́run sì dàrú. Mo wá pa òwe kan, ẹ má bínú pé ṣe bí òwe níwájú ẹ̀yin bàbá. Òwe náà ni màá fi parí ẹ̀. Ẹ̀yin bàbá mi, bí kún ló lóko, bí tàkúté ni, ìpàdé di láàlà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Láwọn lọ́yà mi pè mí, wọ́n rí iṣẹ́ tí Yusuf ṣe. Ẹ jọ̀ọ́ kíní kò yé mi o, ẹ bá ń bèèrè lọ Yusuf Adépọ̀jù. Kí ni problem ẹ pẹ̀lú mi náà? I don't understand. Kò sí tó máa sọ Jamiu Adégúnwà yìí. Àníjẹ́ mẹ́nu kú lọ́rọ̀ mi o, àkìbínú àláwùrà. Àbánijẹ́ mẹ́nu kú lọ́rọ̀ mi, wọ́n ń bínú orí ara wọn.
mo rà nígbà yín wọ́n bínú orí ara wọn ṣé wọn kì í ṣe wáàsí làbákà ń ṣe wáàsí ni o wọ́n bínú orí ara wọn àbánijẹ́ mẹ́nu kúrò lọ́rọ̀ mi o a kì í bínú àláwùrà àbánijẹ́ mẹ́nu kúrò lọ́rọ̀ mi wọ́n bínú kí ni mo ṣe torí kò yé mi orí fọ yín jẹ́ máa dégún à bẹ́ẹ̀ dọ́ndùn yìí jẹ́ máa dégún à bẹ́ẹ̀ oṣù jẹ́ máa dégún à kí ló dé ni mo bá ti ń jẹ́ ni àbí kí ló dé wọ́n lọ sẹ́tù ẹ̀sán lọ́kà wọ́n tún dákun jẹ́ máa dégún à ń bẹ̀ jẹ́mi náà ti fún tó àwọn náà mi ti ní kí n pẹ̀chẹ̀ lórí àwọn kan because ó máa ṣàlàyé àwọn nǹkan tó sọ ó máa ṣàlàyé ẹ̀ 30 million naira tó dá fún mi á ṣàlàyé ẹ̀ nà àbí kò ní ṣàlàyé ni á kàn tiẹ̀ lánú pàgà á kò sọ̀rọ̀ 30 million naira mo dẹ̀ wá bẹ ẹ̀yin ayé o Mohbad ṣe ẹ̀kú ni o pé pariwo rẹ o ẹ lo fídíò tí Yusuf ṣe tó ń play lánàá yẹn ó ní in 3 months time ayé máa laná ẹ lọ gbọ́ o ọ̀rọ̀ mi ló ń bá bọ̀ tẹ́ sọ̀rọ̀ yẹn o ọ̀rọ̀ mi ló ń bá bọ̀ tẹ́ sọ̀rọ̀ yẹn Mohbad ò pariwo jáde dáadáa ló ń ṣe ètè lọ èmi ń pariwo tèmi ń sìn o ó ní 48 hours tó ń fún mi ti expire pé but 3 months Nàìjíríà mí títí mi mọ tó ní stock fún mi o mi ò mọ tí Yusuf Adépọ̀jù ní fún mi o tó fi ń lérí orí yẹn o mi ò mọ o but di àárọ̀ yìí tí mò ń sọ mi ò tí gbàwé ẹjọ́ kankan látọ̀dọ̀ Yusuf Adépọ̀jù mi ò tí gbàwé ẹjọ́ kankan láàárọ̀ yìí tí mo sọ̀rọ̀ yìí o 48 hours expire 3 months ló tún bù lẹ̀ yìí o 3 months ló bù ẹ bá mi gbé sí láǹkà yìí o mo dẹ̀ sọ fún yín gbogbo ẹni tó sọ pé wá ń bẹ̀ òun lẹ́yìn lórí mi kò ní dáa fún gbogbo yín lẹ́ẹ̀kan sí mi ò rán yín iṣẹ́ o ló sọ pé ìgbà tó fẹ́ sẹ́tù àwọn tó fẹ́ sẹ́tù kọ́ ni mò ń bá wí òun náà dẹ̀ mọ̀ àwọn tó ní wọ́n ń pè wọ́n ń bẹ̀ òun lẹ́yìn ni mò ń gbé ṣépè pé kò ní dáa fún ìjọba tó bẹ Yusuf lẹ́yìn lórí nítorí tèmi mi ò rán yín iṣẹ́ o ẹjọ́ tó lọ́lọ́ mi ò rán yín iṣẹ́ now wọ́n á kí o gbẹ̀yìn diaspora jàre ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn yìí ẹ̀ gbà yìí ọlọ́run gbẹ máa gba ìjọba alẹ́ ọlọ́run gbọ́ gbogbo tó sọ gbà yẹn fíìmù lásán ni wọ́n fẹ́ mọ̀ kó sí ẹni mítì wọ́n mọ̀ pé lẹ́yìn ọlọ́run diaspora ló kù lẹ́yìn ọlọ́run tó dá wa tá a lè fojú rí ẹ̀yin diaspora ọlọ́run fi ràn mí lọ́wọ́ ní o ṣe tí rí mi tì mọ́lé dàárọ̀ yìí ó mọ̀ pé ẹ̀yin gangan ni backbone ló ṣe ń pariwo diaspora always àwọn dunsis àwọn jargons kò sóyìnbó mi ọmọ ni o látòrí ààrẹ Abdulkabir àṣà aláìkabir àṣàfà mo kí gan o náà ní tọ́wọ́ yín o ẹ má gbọ́ tí ẹ̀yẹn o ó ń dùn ni o ó yẹ kó ti yẹ ẹ náà kó ń dùn ni ó mọ̀ pé ẹlẹ́dìí ń lọ́wọ́ mú ní òṣèré aburú ṣe fún mi ní òṣèré aburú ṣe fún mi ó mọ̀ ó yẹ ajá àwẹ́sù ní Israeli kò ní bàjẹ́ fún yín alájọ Abdulrahman Adéhùsì kò ní bàjẹ́ fún yín chairman global nìyẹn torí àìjà ìbánkọ́lé secretary wa nìyẹn lórí àfáwà Ridwan láàbọ̀ lọ́rẹ́ kò ní bàjẹ́ fún yín jàre máa wò ó ti Sodiq kò ní bàjẹ́ fún yín Abdulwasi Adéyẹmí Lukman àti gbogbo ẹni tẹ́ wà ń bẹ̀ lórí àwọn ìyá wa lórí alájà Basira alájà ọmọlára lórí alájà Oyeyẹmí Oyewumi jàre àti gbogbo àwọn tájọ wà ní àwọn Nigerian Muslim in diaspora Joseph for woman lórí last man standing ọ̀kọ́lọ́mọ HAJI dis kò ní bàjẹ́ fún gbogbo yín Dr. Nasiruddin kò ní bàjẹ́ fẹ́yìn náà lórí àfàwà Khalifa Sulaiman Ọ̀rọ̀jì kò ní bàjẹ́ fẹ́yìn náà jàre àwọn diaspora nìyẹn àwọn diaspora tó ń jẹ́ èèyàn Ọlọ́run
tó ń ṣe èèyàn Ọlọ́run àbí ẹgbẹ́ tó ní kí ọ̀gbẹ́ni kí ni wá sọ wọ́n sọ ní wàá sọ báyìí ìyẹn ní tí ní sọ báyìí ọ̀rọ̀ tí wọ́n máa sọ létà afáyẹ lọ́pọlọ gan ó já sí tó ní kó wá ṣe afáyẹ yes kò ní bàjẹ́ fún yín kí ẹ máa wé sí ẹ máa wẹ lọ ẹ̀yin ti free àwọn ti jẹ́ kẹ́ free kúrò lọ́wọ́ ẹ̀gbọ́n ara kò mọ̀ pé tó ọmọ bọ́ ẹ̀ ń ṣeré ó bọ́ ẹ̀ ń ṣe ọmọ òkè jáde ti tó àṣírí jù ẹ̀já dẹ̀ẹ́lẹ̀ wọ́n lé jù bẹ́ẹ̀ lọ ẹ̀já fi ẹ̀ lẹ́jàre ẹ̀yin diaspora kò ní bàjẹ́ fún yín jàre látòrí ààrẹ àti global chairman gbogbo ẹ̀ bá ń bá mú iná ò ní tán wo yín ẹ̀ ní mọ̀ọ́sì ẹ̀ ní mọ̀ọ́yà ẹ̀ ní mọ̀ọ́sẹ̀ alọ́ ní nílé ọ̀tá yín ẹ̀ ní ṣẹ̀sìn kẹ́yà ayé o pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo tó bá ra burú ròyìn kábùrú máa bọ́ ń tọ̀hún gbogbo ẹ̀ bá ro aburú ròyìn kábùrú máa bá wọn ní tọmọtọmọ tẹbítẹbí tààtàrà tìlútìlú tìrántìrán torí pé ẹ̀yin kò lè rán wa níjà tá à ń jà ẹ̀yin fẹ́ gbẹ ẹni pé ó fẹ́ yàn wá jẹ lẹ́ṣẹ̀ dúró tì wá pé no a gbọ́dọ̀ gbàyàn jẹ láàyè ìdẹ dúró tì wá nìyẹn náà kí wàá lè bu tó wá ń bu yín ọmọ tó máa bu yín ẹmẹ lè yọ ọ pé àṣọ wà ń bu yín kọ́ máa lọ bá ara wọn fà ṣé ẹ̀yin lè bá wọn fà ni àwọn lè bá wọn fà náà ìdúró tí ilé ẹgẹrù máa bá àwọn pé àtọ́ dúró tà ọjà mi yìí wọn làwọn máa pọ̀ àwọn ọmọ àjẹ eré oorun sùn o wọ́n mọ̀ dáadáa lọ́sẹ̀ ń lo gbogbo àlùmọ̀kọ́rọ́ yí ọgbọ́n yẹn láti fi tánìṣì méjì ẹ máa wẹ lọ́nù Ọlọ́run láburú kan tí ó ṣe yín tọmọtọmọ kò ní ṣe yín la hawla wala quwwata illa billahi azim Ọlọ́run wọlé àníyàn tí mo fi ń ṣe wáàsí tí mo yẹ kiri kò ní bàjẹ́ fún gbogbo yín láéláé ẹgbẹ́ tí máa ń sọ nìyẹn kó lọ́n fi wà tèmi dá mi lẹ́jọ́ kó lọ́n fi àníyàn mi dá mi lórí ìsìlámù kó fi tiẹ̀ náà dá Ọlọ́run lẹ́jọ́ lórí ìsìlámù tó ń ṣe. gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò ó pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm